Àyìnlá èmi ṣe bà iṣẹ́ orin kò ní hùn mí rárá. máa wí ọba kì í má kọrin máa wí ọba kì í má kọrin ó dájú olú ẹja wọn kì í làwọn ó dá mi lójú ṣé ẹ mọ̀ o. Nínú ilé odù ni wọ́n bí mi tí ó dájú. orí ò jẹ́ bẹ̀rù ọmọ nígi lájẹ́ mọ́. Nínú ilé odù ni wọ́n bí mi tí ó dájú. orí ò jẹ́ bẹ̀rù ọmọ nígi lájẹ́ mọ́. Èyí bá wù mí mọ́ mi yá lò ó. orin tó bá yanjú làmì ọkọ̀ ní tiwa kì í sàtà ọ̀hún borí nílé ní tiwa kì í sàtà ọ̀hún borí nílé. máa wí ọba kì í má kọrin máa wí ọba kì í má kọrin ó dájú olú ẹja wọn kì í làwọn ó dá mi lójú ṣé ẹ mọ̀ o. Aṣíwájú ààrẹ mi ṣe bàbá orí mi ó gbó. adájọ́ ní ìwòyàn mo tarí bàbá síwájú. Aṣíwájú ààrẹ mi ṣe bàbá orí mi ó gbó. adájọ́ ní ìwòyàn mo tarí bàbá síwájú. Ìbà ìlà tó dára lẹ̀. àníkìládé ọmọ ìsúnkú mi kò ní rẹwà kò ní sú ọ ṣe kò ní rẹwà kò ní sú ọ ṣe àmì lọ́lá olúwa mi àkíyèmù kí o gbó kí o tán. máa wí ọba kì í má kọrin máa wí ọba kì í má kọrin ó dájú olú ẹja wọn kì í làwọn ó dá mi lójú ṣé ẹ mọ̀ o. Òkèlè àkọ́bù kò ní jábọ́ mọ́ aláwọ̀ ẹni. ẹni olúwa báyọ̀ òun la aráyé mi àfẹ́. Ìbáyọ̀ kájú sílẹ̀ ó máa gbà. ìbáyé kọ̀yìn sí ká má ṣe lọ àmì o a ò ní tẹ́ lọ́wọ́ aráyé àmì o a ò ní tẹ́ lọ́wọ́ aráyé. máa wí ọba kì í má kọrin máa wí ọba kì í má kọrin ó dájú olú ẹja wọn kì í làwọn ó dá mi lójú ṣé ẹ mọ̀ o. Òun ẹ̀rí àwí o, òun ẹ̀rí ẹ̀rù, àkúmú ṣe òun ẹ̀ pé kó. ẹgbẹ́ kò ṣe ohun ẹ̀rí ẹ̀rí o ohun ẹ̀rí ẹ̀rù ohun ẹ̀rí ẹ̀rí o ohun ẹ̀rí ẹ̀rù akíìmù ṣe ohun ẹgbẹ́ kò. Ẹni bá ń gbàdúrà pé kó o máa kú, bó ní tọ̀hún bá gbé ohun tó pọ̀ jù nínú kóró. Tó bá tẹ́tàn àdúrà kó o máa kú ní tọ̀hún á má gbà. Aláǹgbà tó wọlé akàn àríjà ọdẹ, ẹ̀bà tó ló máa dójú ti gàrí ìyárọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Òun ẹ̀rí ẹ̀rí o, òun ẹ̀rí ẹ̀rù, àkímú ṣe òun ẹ̀ pé kó. ẹgbẹ́ kò ṣe ohun ẹ̀rí ẹ̀rí o ohun ẹ̀rí ẹ̀rù ohun ẹ̀rí ẹ̀rí o ohun ẹ̀rí ẹ̀rù akíìmù ṣe ohun ẹgbẹ́ kò ṣe. Ẹ ṣe o. Alamu akima, mo dé bí mo ṣe ń dé. Àkókò akima, ọmọ eégún mọ̀ gají. Ayé ológun ó tù wá lára, Buhari ṣèlú báyé ṣe ń fẹ́. adúpẹ́ Buhari lọ́gbọ́n orí ẹ̀ o ó ṣe mítìnì pé ká yí padà ká gbógun ìwà ìbàjẹ́ kó parí kó lọ nílẹ̀ o. Ó kù díẹ̀ káyé ó parẹ́, ọ̀rọ̀ yìí ò tí ẹ wọ̀, ọ̀rọ̀ yìí ò tí ẹ wọ̀, àwọn ológun bá nà lù wọ́n bá rí ká. adúpẹ́ Buhari lọ́gbọ́n orí ẹ̀ o ó ṣe mítìnì pé ká yí padà ká gbógun ìwà ìbàjẹ́ kó parí kó lọ nílẹ̀ o. Wọ́n ti lé bàjẹ́ sálọ lóde Túndé ìdí àgbọ̀n ń lórí pípé. adúpẹ́ Buhari lọ́gbọ́n orí ẹ̀ o ó ṣe mítìnì pé ká yí padà ká gbógun ìwà ìbàjẹ́ kó parí kó lọ nílẹ̀ o. Àwa ò tiẹ̀ mọ̀ pé ṣe náà fẹ́ mú wa lẹ́rú. wọ́n ní káwọ́ dìbò wọ́n wọlé tán ń ṣe lọ́ bá rí ká. Wọ́n kọ́ mi bí ẹni jọ̀ka. mẹ̀kúnnù ń jìyà torí wọn tó dára ó tán bí òtán wọn kó bá wọlé tó dára ó tán bí òtán wọn kó bá wọlé irọ́ wọlé o. Ó ti kásẹ̀ nílẹ̀ nígboro, ó ti tán pátá. agbógun ti wà ìbàjẹ́ o. Buhari ẹyẹ.
ìbàjẹ́ o. Ibrahim Babangida. Agbógun tiwa ìbàjẹ́ o. Gbogbo gómìnà. Agbógun tiwa ìbàjẹ́ o. Pátápátá. Agbógun tiwa ìbàjẹ́ o. Àbí wọ́n fi lọ́lẹ̀ nílé yìí. A ò gbọ́jà mọ́ ilé yìí tutù. A ò gbọ́jà mọ́ ilé yìí tutù. Ológun tó gbàjọba. Agbolé yìí kì í dákẹ́ rọ́rọ́. Òfin tiwa o. Agbolé yìí kì í dákẹ́ rọ́rọ́. Òfin tiwa o. Ìbàjẹ́ wọlé ó ti lọ. 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 Adúpẹ́ akóra wa níjànú pátápátá. Adúpẹ́ akóra wa níjànú pátá. Òfin ológun ló wà wọ ẹ̀rí lẹ̀. Òfin ológun ló wà wọ ẹ̀rí lẹ̀. Ìbàjẹ́ wọlé ó ti lọ. Ó ti lọ. Ìbàjẹ́ wọlé 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 ó ti lọ. Adúpẹ́ akóra wa níjànú pátápátá. Adúpẹ́ Akóra wa níjànú pátá. Òfin ológun ló wà wọ ẹ̀rí lẹ̀. Òfin ológun ló wà wọ ẹ̀rí lẹ̀. ìbàjẹ́ wọlé ó ti lọ. Aláàjì Tajudeen ní Agéjò máa gbọ́ ó. Ọkọ̀ náà ìmọ̀tù. Ọkọ̀ kúbúrà láàyè. A fi ojú onígun kó lórí ọ̀lẹ́lẹ́. Eré ẹ̀ là ní mo já dání o. Àwọn ayé sọ pé máa lọ o. Ṣẹ̀fùnṣẹ̀fùn kì í gbénú ajé. Adé o. Ni mo gbé kárí bọ̀ látọ̀run o. Ayé tí mo wá ó fẹ́ wàhálà. Màá jayé títí dọjọ́ alẹ́. Iṣẹ́ kékeré owó ńlá o. Kọ́ba máa ṣe wá lábá máa kó. Majority ẹ̀sà mi kí n gbọ́. Adé owó ni mo gbé kárí bọ̀ látọ̀run o. Ayé tí mo wá ó fẹ́ wàhálà. Màá jayé títí dọjọ́ alẹ́. Ilé ajé ajé ń gbé o. Ọgbà ńláńlá lọ bá ń lò. Owó ńlá kó máa bá wa gbé. Adé owó ni mo gbé kárí bọ̀ látọ̀run o. Ayé tí mo wá ó fẹ́ wàhálà. Màá jayé títí dọjọ́ alẹ́. Àṣẹ ọ̀ká lọ̀ká bí ìṣòro dá mi lójú. Àṣẹ ọ̀pọ̀tọ̀ lẹ́yẹ bí iná jà tó bá dá. Orí ejò kì í burú mọ́mọ́ o. Kéjọ má bàyàwọ́ nínú oko. Ẹ̀yin ayé ẹgbẹ́ rere fún mi. Ẹ má pa mi tì bí aṣọ tó gbó. Adé owó ni mo gbé kárí bọ̀ látọ̀run o. Ayé tí mo wá ó fẹ́ wàhálà. Màá jayé títí dọjọ́ alẹ́. Owó ńlá ni mò ń fẹ́ kẹ́gbẹ́ fún mi. Àlàní ọmọ alára gbó. Owó ńlá ni mò ń fẹ́ káyé gbé fún mi. Àlàní làlùbáṣà mi o. Owó ńlá ni mò ń fẹ́ káyé gbé fún mi. Láti Alaska, printing director, ọkọ̀ sẹ́rífà méjì, bàbá Fátímọ̀, bàbá Kàbíràdé. Mo délé ní tòwótòwó, mo mọ̀rọ̀ tilẹ̀ sọ púpọ̀ o, mo tẹ̀síwájú mo fẹ́ má ṣeré. Mo tún dé, Ó dé lónìí o. Ẹ wá bá mi kó tu ìyẹ̀wò. Èyí dára púpọ̀ mo tún kárẹ́ mi dé. aláyé ẹ̀ má ṣe jẹ́ ń tẹ́ o, tẹ̀tẹ̀ kì í tẹ́lẹ̀ ìjọ mi lójú. Mo tún dé. Ó dé lónìí o. Ẹ wá bá mi kó tu ìyẹ̀wò. Èyí dára púpọ̀ mo tún kárẹ́ mi dé. Ọkọ̀ tuntun wọn kì í pa yí o, àjà tuntun kì í pa òǹdà o, ohun mi ò ní ra lójú ọpọ́n. Mo tún dé. Ó dé lónìí o. Ẹ wá bá mi kó tu ìyẹ̀wò. Èyí dára púpọ̀ mo tún kárẹ́ mi dé. Àjà tó ti kò ẹ̀mí àbá o, ìbá bẹ̀rẹ̀ di ìjàkadì o, ẹ má kọ ohùn sí mi lẹ́nu rárá. Mo tún dé.
Àlàmú ti dé ẹ má ìdùn ẹ wá bá mi gbọ́ ó. ṣebí ayé ló fún wa lórí ká. Àlàmú ti dé ẹ má ìdùn ẹ wá bá mi gbọ́ ó. ṣebí ayé ló fún wa lórí ká. ẹjọ́ láti tó nílé odùgbò. alálàmú wa ẹ wá gbórí akíní wa ẹ kọ́ àwòṣojo olóyè mi bàbá tó bí mi lójú ọgbọ́n mo tún dé bóde lónìí o ẹ wá bá mi gbójú ìyẹ̀wò èyí dára púpọ̀ mo tún sáré mi dé. èmi Àlàmú tí mo bá ti dójú ọpọ́n. máa rántí àwọn ọ̀rọ̀ tuntun tí mo fẹ́ sọ. èmi Àlàmú tí mo bá ti dójú ọpọ́n ó. máa rántí àwọn ọ̀rọ̀ tuntun tí mo fẹ́ sọ. Àlàmú ẹsẹ̀ mi ayọ̀. ọkọ̀ Olúṣọlá mo gbádùn wọn òṣìṣẹ́ dẹ́ka mo kí wọn ẹ ò ní jábọ́ nílé ayé mo tún dé bóde lónìí o ẹ wá bá mi gbójú ìyẹ̀wò èyí dára púpọ̀ mo tún gbádé mi dé. èmi akọrin làlàyé mi yóò. èmi akọrin làlàyé mi. èmi akọrin làlàyé mi yóò. èmi akọrin làlàyé mi. bí aláyìn láti là ẹ̀jẹ̀ ń lò lọ́wọ́. bí aláyìn láti là ẹ̀jẹ̀ ń lò lọ́wọ́. bó ṣe bá gbá ẹ̀jẹ̀ kí n rí ṣe. bó ṣe bá gbá ẹ̀jẹ̀ kí n rí ṣe. èmi akọrin làlàyé mi. láyé mi ẹ máa kọrin làlàyé wa àwa kọrin làlàyé wa àwa kọrin làlàyé wa àwa kọrin làlàyé wa bí aláyè láti là ẹ̀jẹ̀ lówó lọ́wọ́ bí aláyè láti là ẹ̀jẹ̀ lówó lọ́wọ́ ó ṣe bá gbá ẹ̀jẹ̀ kárí ṣe ó ṣe bá gbá ẹ̀jẹ̀ kárí ṣe àwa kọrin làlàyé wa. ibà yẹ ìyàn gbà ibà yẹ ìyàn gbà kí n tó kọrin o. ilé ayé àtàmàrà ilé ayé àtàn o. ilé ayé lórí kodò àwọn ọmọ àtàmọ́ o. bí oníkọ́bọ̀ lápò aráyé àríwú rí o. láì ní kọ́bọ̀ lápò aráyé àbúwẹ̀ o. ìyá ń bọ́mọ ẹja ṣe ń torí o. bàbá ń bọ́mọ ẹja ṣe ń torí ipò. àwọn èèyàn jàǹkàn wọn ń sáré wọ́pọ̀ o. ilé ayé lórí kodò àwọn ọmọ àtàmọ́ o. olówó ni yóò gbà yóò. olówó ni yóò gbà yóò. ènìyàn wí fún ọba jẹ́ ó gbà ó. olówó ni yóò gbà yóò. àkókò àkùmọ̀ èkúmọ̀ gájí. ẹni mọ̀ mí mo ní kó súnmọ́ bí ó. ẹni ò mọ̀ mí kó mi àbọ̀ ó. ẹ wá wà lámú nílé orin. ẹ wá gbọ́ orin kò dé lẹ́nu Àlàmú ọmọ òwúrà Ìjẹ̀bú bá lóye. Adéníran ẹnjìníà managing director. ẹ̀yin làwọn ọmọ wúrà mọ̀tò ìtọ́jú àkùmọ̀ ọwọ́ yín. mojúbà bàbá mi tó ti kú ó. mojúbà ìyá mi tó sì wà ó. ìbà ẹ̀yin àgbà ẹ jẹ́ kí bàjẹ́ o. ẹ wá gbọ́ lórí kò dé lẹ́nu Àlàmú ọmọ wúrà Ìjẹ̀bú bá lóye ìdúgbò tuntun wáyé. àṣẹ iná ni iná fi ń jó kòǹkó dájú ó. àṣẹ Èdùmàrè lóòrùn fi ń palẹ̀ kankan. ẹjọ́ ti mọ̀ pé bàbá mi ò. sóhun ló jogún orin fún mi. gbogbo aráyé ẹgbẹ́ mi gbà kí ẹjọ́ kí n lò títí dalẹ̀ mo gbórin dé. kí ẹ̀mí àṣàdúrà fún mi o. ẹ jẹ́ kí n dépò alàgbà kí má ṣẹlẹ̀ àdúgbélé ayé pẹ́. Àlàmú mo dé o mo lé mi lọ́mọ òkú ọ̀run o. alálàmú ìdè. Àlàmú mo